Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí bá ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ. Ìkí tó lógo jùlọ nílẹ̀ káàrọ̀ oòjíire mo ṣe làbọ̀ orú ẹ̀ làbọ̀ yẹ làbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa. Ẹ rí àkọlé fídíò mi pé Aláàfin ni olórí ọba ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí àwọn Ọ̀yọ́ ṣe sọ, gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ pé ilẹ̀ Yorùbá o kò kọjá Ọ̀yọ́ àti agbègbè ẹ̀. Ọ̀nìrìṣà òun ni bàbá gbogbo ìran kóòtù òjíire àti gbogbo ìran kóòtù òjíire níbi tá a bá wà, òun ni olórí ọba wa. Rí sì ni pé àpèrè tí Ọọ̀ni jókòó lé kì í ṣe Odùduwà gan kọ́ ló bẹ̀rẹ̀. Àpèrè yẹn àwa gan àmọ́ history tí àpèrè yẹn ti originate. Àpèrè yẹn ó ti bẹ̀rẹ̀ láti ayé àwọn alálẹ̀ àbọ̀rọ̀àbọ̀yè bàbá mi. Ó ti wà látàyé àwọn Ọ̀rúnmọlẹ̀. Ẹ wọ̀ pé tẹ́ bá lọ kàtàn Ifẹ̀ wọ́n máa sọ̀tàn Elú. Wọ́n ní 401 Elú. Àwọn Elú yẹn náà ọ̀rọ̀ ní nípẹ́ fídíò yìí máa short gan. Tọ́nà ọ̀rọ̀ láti Òkè Ọ̀rà wọ́n rọ̀ sílẹ̀. Tẹ́ bá ka ọ̀rá history Ifẹ̀. So àwọn Elú yẹn àwọn náà create àpèrè yẹn. That's why tó fi jẹ́ pé ọba pọ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n àpèrè yẹn ni wọ́n gbà pé ó jẹ́ olórí àpèrè torí pé àpèrè yẹn ni àwọn Elú 401 yẹn àwọn náà la lè pè nígbà Ọ̀rúnmọlẹ̀ àwọn ni wọ́n ní àpèrè yẹn àwọn náà dálẹ̀. So Odùduwà náà wà lára beneficiary ní àpèrè yẹn ni but wọ́n fi ń pọ́n Odùduwà lé torí iṣẹ́ tó Odùduwà ṣe òun náà ṣe ń sọ pé àrólé Oòduà tí bàbá wa Ọ̀rànmíyàn náà jẹ́ beneficiary àpèrè yẹn. So ẹnikẹ́ni tó bá wá jókòó sórí àpèrè yẹn àpọ́nlé tí wọ́n ti ń fún àwọn tó ti lo àpèrè yẹn kọjá òun la gbọ́dọ̀ máa fún wọn. Ìran wa ò kì í pa ìtànkìtàn lé orí ẹnikẹ́ni tó bá jẹ ọba. Ní ayé àtijọ́ nílẹ̀ kóòtù òjíire Èkìtì ìyá ọba lè máa problem lè bá wọn báyìí ní Ìjẹ̀bú kífá sọ fún wọn pé Èkìtì nìkan ti lọ mú ọba wá. Èkìtì wọ́n á dẹ̀ lọ mú ọba wá ń bẹ̀. Wọ́n ń fàjèjì jẹ ọba bíi pé kán lọ mú Ìgbò o bọ̀ ó máa wá within ìran wa. Tán bá dẹ̀ ti gbé síbẹ̀ tán bá ti fọba yẹn síbẹ̀ ìlú máa tùbà ìlú máa tùṣẹ́. Àpọ́nlé tán bá dẹ̀ ti ń fún orí ìtẹ́ la máa ń ṣe àpọ́nlé fún. Orí ìtẹ́ àwọn gbogbo àwọn tó jọba ń sì tá à ń pè ní bàbá àwọn tá a jù lọ́pọ̀ náà. So yẹ pé tí ò bá jọ̀rọ̀ ọba tá a bá pàdé on the near ground ó yẹ kán pè mí láǹtí ni mi ò lè máa pè wọ́n ní bàbá mi but because wọ́n ti di ọba ní láti respect wọn. So ìtẹ́ yẹn làwa ń bu ọlá fún. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé so pẹ̀lú ìtàn tí àwọn Ọ̀yọ́ pa ń sìn tí a bá yanjú kíní once and for all kíní máa repeat ara ẹ̀. Gbogbo àwa ọmọ òtù àwa ọmọ káàárọ̀ àjíire ẹ má jẹ́ ká pera wa ní Yorùbá mọ́ o. Ẹ jẹ́ a lè máa pera wa ní ìran Yorùbá àti káàárọ̀ àjíire torí pé kí ni ṣe mọ̀ pé wọ́n ti tẹ orúkọ yẹn mọ́ wa tipẹ́tipẹ́ wọ́n ti tẹ orúkọ yẹn mọ́ wa láti 1920. Okay orúkọ yẹn ti wá popular. So a sọ pé Yorùbá àti kóòtù òjíire jọ ni wá papọ̀. So tó bá sọ pé Yorùbá kóòtù òjíire ẹ ti mọ̀ káwọn Ọ̀yọ́ ni Yorùbá àwa ni kóòtù òjíire. So Aláàfin ṣe olórí àwọn Yorùbá tiẹ̀ lọ. Bàbá wa Ọ̀nìrìṣà kó pẹ́ fún wa òun jẹ́ bàbá kóòtù òjíire ó tún jẹ́ olórí aládé kóòtù òjíire torí pé àpèrè tó jókòó sí yẹn orí àpèrè yẹn ni adé ti kúrò orí àpèrè yẹn ni ìrùkẹ̀rẹ̀ ti kúrò gbogbo culture bí wọ́n ṣe ń fi ọba ń jẹ lénìí ibẹ̀ ló ti kúrò. Àpèrè yẹn ibẹ̀ ni bá a ṣe ń jọba ni o bá a ṣe ń ṣe ni o everything àpèrè yẹn ni gbogbo àṣà ti kúrò. Ẹni tí àṣà nípa ọba jíjẹ àpèrè yẹn ló ti kúrò. Àpèrè yẹn ni adé ti lọ káàkiri ibẹ̀ ni wọ́n ti pín adé kiri orí àpèrè yẹn ni adé ti wá ibẹ̀ lọ̀pá àṣẹ ti wá. Ṣé mọ̀ pé ìgbà táwọn bàbá wa dá àpèrè yẹn lẹ̀ ó lè má jẹ́ immediately ni wọ́n ládé. Ṣé mọ̀ pé ìsìn òrìṣà ládé wọ́n á ní Ifá aládé wọ́n á ní aládé ní Ifá Ọ̀rúnmìlà ládé. Ṣé mọ̀ so bí wọ́n ṣe pín wọ́n ṣe invent ọ̀pá àṣẹ fún àpèrè yẹn tí wọ́n invent gbogbo nǹkan gbogbo system of governance orí àpèrè yẹn ló ti wá.
so àpèrè yẹn làwa dẹ̀ ń bọ̀wọ̀ fún. So táwọn kan má dẹ̀ sọ pé àwọn àpèrè yẹn ò nítumọ̀ sáwọn, ṣe mọ̀ pé àwọn bàbá wa ti kẹ́ran mérò ti pẹ́. Oríṣi tí mo sọ bẹ́ẹ̀ ni pé wọn ò ṣe nǹkan tó burú. Ẹ rí i pé nísìnyí a wá sí ìlú òyìnbó, òyìnbó náà ń fún wa ní òyìnbó náà ń fún wa ní citizenship. So àwọn bàbá wa ló kọ́kọ́ fún àwọn àjèjì ní citizenship. Àwọn àjèjì tó ń dẹ̀ ti fún ní citizenship yẹn wọ́n ti wà ń bí, wọn ò lè ever respect Ifẹ̀ torí wọn ò wá láti Ifẹ̀. Tẹ́ bá ń sọ pé orírun wọn ní Ifẹ̀ bíi pé ẹ ń bà wọn just like mo ṣe wà ní UK kan máa sọ pé orírun mi ní Britain. Báwo ni Britain ṣe jó orírun mi? So àwọn náà ọmọ ibi tán ti wá, wọn ò wá láti Ilé Ifẹ̀. Wọn ò wá láti Ilé Ifẹ̀. Àwa tá wá láti Ilé Ifẹ̀, àwa lọmọ Ifẹ̀. Anywhere tá bá wà, Ìjẹ̀bú ní Ẹ̀gbá ní gbogbo ibi kí tá bá wà ní, a mọ̀ pé Ilé Ifẹ̀ làwa. Àwọn eléyìí ò wá láti Ifẹ̀. Àwọn eléyìí wá láti Mali, wọ́n wá láti Morocco, wọ́n wá láti Sudan, wọ́n wá káàkiri. Ẹ jọ̀ọ́, wọ́n wá láti Niger. Wọ́n ń ṣara wa. Wọ́n ń ṣara wa. So wọn ò lè respect orírun yín o. Ẹ jẹ́ ká mọ̀ yẹn dáadáa. So àwa tá ti wá jẹ́ ọmọ ọkọ ń sìn, ẹ jẹ́ ká máa pera wa ní ọmọ Òtù Ojíire àti Yorùbá. Ẹ jẹ́ ká máa pè papọ̀. Yes. Títí. Bẹ́ẹ̀ ni, we are Yorùbá Òtù Ojíire. Ṣé mọ̀ pé that's a compound name. It's a compound name. So àwa tá jẹ́ Òtù Ojíire amúra wa, Ìjẹ̀bú, Ẹ̀gbá, gbogbo wa, Èkìtì bẹ́ẹ̀ yẹn, gbogbo wa pátápátá Òtù ni wa. Ọ̀yọ́ àti agbègbè ẹ̀ wọ́n á máa jẹ́ Yorùbá, wọn Aláàfin dẹ̀ ń ṣe bàbá wọn ń bẹ̀. Ṣùgbọ́n olórí ọba tiwa òun lọ ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni bàbá mi. Bẹ́ẹ̀ ni wọ́n ti pọ̀ láàrin wa. So kí wọ́n máa jẹ orúkọ wọn, a jẹ orúkọ wọn mọ́. A jẹ́ kí ni mo sọ yìí? A jẹ́ orúkọ wọn mọ́. Kán di orúkọ wọn mú. A jẹ mọ́. A jẹ mọ́. Torí tá a bá sọ pé àìfẹ́ máa jẹ́ orúkọ yẹn ló máa cause problem. So a jẹ mọ́. A sọ jù báyìí lọ gbogbo ẹ̀yin tèmi o. Ó dìgbà kan náà. Ẹ bá wa share fídíò.